pásítọ̀ kan rèé o, ó lu bàbá David Oyedepo ní jìbìtì 19.3 million naira. Àwọn EFCC ni wọ́n bá na ọwọ́ mú. Àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù EFCC ẹ̀ka títí ìlú Ìlọrin wọ́n ti na ọwọ́ mú pásítọ̀ kan tó wà lábẹ́ Living Faith Church aka Winner Tèmídayọ̀ Ezeyin wípé ó lu bàbá David Oyedepo ní jìbìtì owó tí iye rẹ̀ tó 19.3 million naira látàrí bó ṣe fi owó yunifásitì tó jẹ́ ti ìjọ ọ̀hún kúmọkùmọ ìyẹn Landmark University tó wà ní Òmù-àrán ní ìpínlẹ̀ Kwara. Bàbá David Oyedepo ni olùdásílẹ̀ yunifásitì Landmark nígbà tí Tèmídayọ̀ Ezeyin òun ni ó ti fi ìgbà kan jẹ́ agbẹjọ́rò ṣùgbọ́n tí ò fi ṣe agbẹjọ́rò ọ̀hún tí ò fi ṣiṣẹ́ ṣe mọ́. Òun ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó fi owó yunifásitì ọ̀hún kúmọkùmọ nígbà tí àwọn àjọ adójútòfò EFCC tí wọ́n sì wọ ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìpínlẹ̀ Kwara ni wọ́n gbé arákùnrin ọ̀hún lọ lórí ẹ̀sùn wípé ó lo owó yunifásitì ọ̀hún bí ó ṣe tọ́ tó sì lù bàbá Oyedepo ní jìbìtì. Lára ẹ̀sùn tí wọ́n fi kan Tèmídayọ̀ Ezeyin yìí ni wípé ó lo ipò rẹ̀ ní ìlòkulò gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ owó ní University of Landmark tí ó sì lu àwọn èèyàn ní jìbìtì owó tí iye rẹ̀ tó 19.3 million naira. Lára ẹ̀sùn tí wọ́n fi kàn án ni wípé òun ló mójútó àwọn nǹkan tó jẹ́ ti ilé ẹ̀kọ́ gíga Landmark University yìí bíi ilé àti ilẹ̀. Wọ́n ní ó gba owó ilé kò sì kó owó jíṣẹ́ fún Landmark University láàrin ọdún 2014 sí ọdún 2022 ni arákùnrin yìí ló fi gba owó tí kò sì kó owó ọ̀hún jíṣẹ́ tó lò ó fún ara rẹ̀ nìkan. Lára ẹ̀sùn tí wọ́n fi kan arákùnrin ọ̀hún ni wípé ó ń gbìyànjú láti ta àwọn nǹkan tó jẹ́ ti Landmark University yìí láì sí ìmọ̀ sí àwọn yunifásitì yìí. Àwọn ìwé ẹ̀sùn tí wọ́n fi kàn án ni wípé ìwọ arákùnrin Tèmídayọ̀ Ezeyin ó ṣẹ̀ lábẹ́ òfin ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ẹsẹ̀ 308 tí o sì ní ìjìyà tó yẹ kó jẹ lábẹ́ òfin àti ìwé òfin ẹsẹ̀ 900. Nígbà tí arákùnrin ọ̀hún ó rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ wípé òun ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun. Nígbà tí aṣojú àjọ tó ń rí sí ìwà àjẹbánu àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kùn ní ìpínlẹ̀ Kwara Rasheedat Alao ó ní kí wọ́n fi arákùnrin ọ̀hún sí àtìmọ́lé títí wọ́n fi rí òkodoro ọ̀rọ̀, ṣùgbọ́n agbẹjọ́rò olùjẹ́jọ́ Lawan ó rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ wípé kí wọ́n gba ìdúró oníbàárà òun. Ilé ẹjọ́ sì ṣe bẹ́ẹ̀, wọ́n gba ìdúró rẹ̀ ní 10 million naira pẹ̀lú àwọn onídùúró méjì tí ọ̀kọ̀ọ̀kan wọn ní 5 million naira nínú akoto owó wọn. Ṣùgbọ́n báyìí o, adájọ́ ní ìpínlẹ̀ Kwara ó ti sún ìgbẹ́jọ́ ọ̀hún sí iwájú di ọjọ́ tí wọ́n máa kéde rẹ̀ láìpẹ́ jọjọ. Pásítọ̀ kan rèé o, ó lu olùṣọ́ àgùntàn àgbà títí ìjọ Faith ní jìbìtì ìyẹn bàbá David Oyedepo ó lù ní jìbìtì 19.3 million naira. Àwọn EFCC ẹ̀ka títí ìlú Ìlọrin wọ́n bá na ọwọ́ mú un.